àwọn tó máa instigate yín ó dàbí ìjọ́ tí àǹtí láti inú oyún sọ pé òun ò kọrin ṣé o mọ̀ pé mo pe gbólóhùn kan mo ní àǹtí láti inú oyún èmi ò ń ṣọ̀tá yín àwọn tó fẹ́ tì yín wó lulẹ̀ àwọn náà pè yín pé kẹ́ ẹ má kọrin mo ní láàrin oṣù kan sóṣù méjì mo ní ẹ má rí mo ní ẹ̀yin warriors ẹ máa wo àǹtí láti inú oyún látọ̀ọ̀kan mo ní iṣẹ́ tán tẹ parí ni mo ní ẹ má jẹ́ kán fi kọ́ wa lọ́rùn mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ èyí tí mi ò bá sọ ẹ fún mi láwọn aṣọ èyí tí ò bá ní show and bag tẹ́kọ̀ yẹn ẹ̀ tí ì rí àbí ẹ lọ ra pen ẹ get me ní pen not biro pen emi pen ta ló rántí tí n bá sọ bẹ́ẹ̀ sọ pé mo sọ bẹ́ẹ̀ tẹ́ bá rántí ẹ sọ pé ẹ rántí tẹ́ bá rántí ẹ sọ pé ẹ rántí mo ní ẹ má jẹ́ kán fi ọ̀rọ̀ àǹtí láti inú oyún ẹ má jẹ́ kán fi kọ́ mi lọ́rùn mo láǹtí mi ò ṣẹ̀ mí èmi náà ò ṣàǹtí mi mo ní bá àǹtí mi ṣe mọ títí ẹ ṣe òun ló ṣe ṣe mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ mo ní iṣẹ́ tán ti parí Tósìn ogun yẹn ẹ rí i pé wọ́n jáde nínú toilet nínú ilé àlàpà wọ́n wá bọ́ sínú bedroom nínú ilé àgànràndì ṣe rí fídíò kejì tí Amebo gbé sí yẹn it speaks a lot ìyẹn túmọ̀ sí wípé àwọn táyé wọn ti bàjẹ́ àwọn tálíkà àwọn òtòṣì àwọn oníbàárà àwọn olórí burúkú ẹ̀dá tí Ọlọ́run ti gbàgbé nínú ayé bí wọ́n ṣe máa ń hùwà wọ́n á kúnlẹ̀ fọ́kọ wọn níta wọ́n á wá na ọkọ wọn nínú ilé nítorí pé gbogbo ọmọ tó tara wọn jáde ó gbọ́dọ̀ di òkú lójú ẹ̀bẹ̀ wọn. ẹ má gbàgbé wípé fídíò tí Amebo májì yẹn like I said aṣọ tèmi wọ̀ ẹ kọ́kọ́ lọ calculate aṣọ yẹn mọ́tò tán wá fi gbé mi ní airport ẹ lọ price mọ́tò yẹn ẹ dẹ̀ má gbàgbé ẹ try dáadáa kẹ́ worú class tí mo wọ̀ lọ fi pàdé ọkọ mi ogun tó máa mú èmi àti yín jáde nínú ilé àgànràndì bọ́ sínú toilet in the name pé a fẹ́ mọ̀ kéèyàn a fẹ́ mímí kéèyàn ogun ni kò ní ṣẹlẹ̀ sí mi àti yín lálákọ̀ọ́kọ́ tó bá máa ń kúnlẹ̀ fún ọkọ ẹ̀ ó fi ń ra àlùbáríkà fúnra ẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ pé méjì péré ni oore tọ́lọ́ ń ṣe fún ẹ kó tó fẹ́ ọkùnrin yẹn tó bá ti fẹ́ ọkọ yẹn tán tó bá rí pé oore méjì yẹn ti ń lọ sí mẹ́ta ó ń lọ sí mẹ́rin o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní máa respect ọkọ yẹn lójú ayé àti nínú ilé tó bá jẹ́ obìnrin tó lọ́lá nǹkan kan ṣo tó lè fi dí ọkọ ẹ mọ́lẹ̀ òun ni humility kó make home ẹ to be a peace of mind. ẹ̀yin èèyàn wa wàhálà láti ṣẹlẹ̀ o bí Lizzy Anjorin ṣe tún jáde fún arábìnrin tí a mọ̀ sí Tọ́pẹ́ Àlàbí wàhálà ńlá ló tún ṣẹlẹ̀ ó ní òun ti mọ̀ nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ Àlàbí ó ní ìdí tí òun ò fi sọ̀rọ̀ nìyẹn nígbà tí Tọ́pẹ́ Àlàbí ò jáde wá kọrin fún òun ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kábọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. tẹ bá wo èmi lọ́kọ ẹ rí i pé ẹni tí Amebo gbé sẹ́gbẹ́ mi ẹ rí i pé òun ò lọ́kọ èmi ní ọmọ ẹ rí i pé ẹni tó gbé sẹ́gbẹ́ mi ní Amebo tẹ bá swap fídíò yẹn àwọn òtòṣì tó jáde nínú ilé ṣáláńgá tó kọ́ sínú toilet ẹ rí i pé kò lọ́mọ ẹ rí i pé kò lọ.